kan tó lágbára tún jáde látẹnu Prophet Tibetan nípa gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ rí ìyẹn Yahaya Bello àtàwọn olóṣèlú kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Àṣé Prophet Tibetan gan ti rí ìran yìí nípa Yahaya Bello lásìkò ìgbà kan wípé ó ṣeéṣe kí Yahaya Bello wọ gàù kó sì ṣẹ̀sìn lórílẹ̀‐èdè yìí. Àmọ́ ọ̀pọ̀ ìgbà tí prophet yìí bá rí ìran, ọ̀pọ̀ gan ló máa ń wòye wípé ó ṣeéṣe wípé àwọn ìran tí ò dáa ni prophet yìí máa ń rí nípa àwọn èèyàn. Àmọ́ eléyìí tán rí yìí nípa Yahaya Bello ti padà wá sí ìmúṣẹ, èyí tó wá jẹ́ kí ó máa ṣèyàn gan ní kàyéfì pé kí ló ń ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn, àìta wá ní àwọn olóṣèlú tí ìran Prophet Tibetan tó kù yìí tó dálé lórí gan, àti pé kí ni ìran yìí gan ń sọ ní pàtó. Ẹ̀yin èèyàn mi, fọ́nrán ilé náà tún kún ó kẹnu, àfi kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa bá mi ká lọ. Ìkànnì Digi-Naija Television lẹ́kalẹ̀ sí yìí, ẹ dákun ẹ máa tẹ subscribe button tó wà lójú ìwòran yín lábẹ́ fọ́nrán yìí ló wà. Ẹ láìkì, ẹ kọ́mẹ̀ntì kẹ́sì máa pín fọ́nrán yìí kó máa lọ káàkiri. Àwọn ìran tí Prophet Tibetan yìí tí wọ́n rí, òun ló dá lórí àwọn olóṣèlú kọ̀ọ̀kan bíi gómìnà ìpínlẹ̀ Èkó lọ́wọ́lọ́wọ́ ìyẹn Babájídé Sanwó-Olú àti gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ rí tó dolóògbé ìyẹn ọ̀gbẹ́ni Akérédolú. Fọ́nrán ilé náà tún kẹnu, àfi kẹ́yìn èèyàn kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. Mo sọ̀rọ̀ kan fún yín lọ́dún kẹta. I told you a word 3 years ago. Kí n máa rántí. It is just that you don't take cognizance of it. Mo ní Yahaya Bello ṣe máa di Yahaya Bello. I told you Yahaya Bello will become a mockery Bello. Mi ò sọ fún yín. Didn't I tell you? Sanwó-Olú, nǹkan tó ṣe máa gbẹ̀lú sọ yìí, Sanwó-Olú máa ju Sanwó-Olú lọ. Nǹkan tó ń kọjọ yìí kò lè jèrè ẹ̀, tó máa tó kú, kò lè ṣe 70. Ọlọ́run ń bọ̀ lẹ́yìn wọn. Wọ́n sì máa gbé Buhari, bó jẹ́ original Buhari, bó dẹ̀ jẹ́ fake one náà ṣe máa gbé. Wọ́n ṣe lọ. Ká tó wọ July next year ọ̀rọ̀ máa kàn. Ayé gómìnà Ondo State tó kú, ẹ máa wọ October. Atẹ́gùn afẹ́ àmàlífò adìyẹ. Torí náà bá ṣọ́ra, ìyàwó ẹ̀ ló ṣe wọ́n ń ya ẹ̀. Then tọ́ọ̀dù mọ́ ọmọ ẹ̀ ó jalè ju bàbá ẹ̀ lọ. Then gbogbo àṣírí mọ̀nyí máa tú. Ṣé wọ́n bá àwọn èèyàn burúkú ṣe wá l'Ondo State ni? Fidelity Bank tó fi báyẹ̀ wá jẹ́, ayé Fidelity Bank máa bàjẹ́ lọ́dún yìí. Ọlọ́run Elédùmarè, á ti jẹ̀bi jù, á ti jẹ̀bi jù. Ní títí dàárọ̀ yìí, kò tí ì sẹ́ni tó lè méjì ìjọba ní Nàìjíríà. No one single person. Ó jáde ìmọ̀ta fún sínú àgbò lágbè ń jáde. Ọmọ àjẹ́, ọmọ olè, ọmọ olóògbògbóró, ọmọ àwọn tó jó wọn aláwùsá, àwọn àmbọ̀dé, àwọn Sanwó-Olú. Kò sí nǹkan tẹ́ fẹ́ gbà ní àdúrà ẹni bìíní. Hallelujah. Kàṣírí àwọn èèyàn tó ń sọ̀rọ̀ Bíbélì. Àánú la sì ń rí gbà. Kàṣírí àwọn èèyàn tó sì ń sọ òdodo. Tá a bá tètè bọ́ sínú gbóbi ewu jù ní March, April àti May, a máa ra àgbàdo ẹyọ kan ní 500 naira. Hallelujah. A máa ra bọ̀ọ̀lì kan ní 600 naira. Ayé wa wá kọjú sóòrùn alẹ́ pátápátá. Owó tó lóò ní ìyá wa tán. Nǹkan tó gbójúlé wọn á fi ránṣẹ́. Àwọn ọmọ á fi ránṣẹ́ bọ̀tá wọlé ní Nàìjíríà. Nígbà tó bá yá wọn á pariwo mọ́ ẹgbẹ́ mọ́mí ẹ̀dẹ̀ ní sùúrù. Dáàdi ẹ̀dẹ̀ ní sùúrù. Àwa náà fọwọ́ ṣiṣẹ́ ń bí yìí ni. Hallelujah. Nítorí pé ọ̀dá yẹn ò kì í ṣe Nàìjíríà nìkan. Kì í ṣe bí nìkan. Nígbà tí ti Zimbabwe, nígbà tó ṣẹlẹ̀ 11-13 years ago, a ti bí wò wọ́n ni wọ́n náà lé àwọn òyìnbó kúrò lóko, àwọn aráàlú pàápàá wọn lè dáko, ṣùgbọ́n nígbà tí ìyà mú wọn, nígbà tí Mugabe, lẹ́yìn tí kí Mugabe tó kú, wọ́n ti bọ́ sínú oko. Inú oko ni ìgbéga wà, inú oko ni mírèkù wà, inú oko ni pé wọ́n bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo gbìṣù 24, ó dẹ̀ gbé 28 jáde, ẹ jẹ́ ká dúpẹ́. Nígbà tí iṣu ẹyọ kan ta méjì, tí iṣu ẹyọ kan ta mẹ́ta, ìwọ wá àtìyàwó ẹ wá ń jòkó sínú yàrá ń sìn, ẹ ń pariwo kó Olúwa wá ṣe ìyanu fún yín, ẹ tí kú rí.
ẹ máa kú tán pátápátá nítorí pé ìyanu ò sínú yàrá yín ìṣòlẹ̀ lè fi dírẹ́sì ara yín bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìyàlẹ̀ lè máa sọ láàrin ibẹ̀ ọ̀rọ̀ ìjọba lè máa sọ ìjọba ò dẹ̀ mọ̀ yín hallelujah. wọ́n ní bàbá Gani ògọ́ òkú ayé mà nìyẹn ó mà kàn wá dodo ó ń bẹ̀ ni nítorí pé kò níṣẹ́ ọwọ́ kò lọ skul ẹ̀gbọ́n ẹ̀ ló wà ń jọba ní táìmù Jákàndé ló fi rówó jí tẹ ló nílé sàkó wọn jọ láti ìgbà yẹn ìgbà tí Jákàndé bẹ̀ ti kú ó ti lórí ẹ̀ẹ́dẹ́gì tó wà lórí ẹ̀ ti ṣí kúrò so wá rò pé ìgbẹ́ bí agbóhùn ta 10 ní 10 room yẹn ó fẹ́ ta 5 room wọ́n ti tarú ẹ̀ lágége nígbà tí bàbá wọn kú ọmọ ìyàwó mẹ́ta ló bímọ fọkùnrin yẹn ọwọ́ bí 14 nígbà tí wọ́n náà fẹ́ kú emú náà rí pé wọ́n ta ojúlé 10 wọ́n ta 5 wọ́n wá yí ojú ẹ̀ síbi ọ̀tọ̀ wọ́n dàbí bọ́t kọ́sà hallelujah ìlú yìí náà ni ìlú wa yìí náà ni nígbà tí a bá ti kẹ́ràn mẹ́rò báwo ló ṣe máa rí wọ́n ní Ọbásanjọ́ ó ń ṣe 87 nínú ìyà ìdí ẹ̀ ti wọlé ti pápó ó dàbí trevor ṣe rí kan tó ṣẹlẹ̀ ẹ lọ wọ àwọn gbogbo àwọn tó parọ́ fún àwọn Gowon àwọn Babangida àwọn Abacha bẹ́ẹ̀ ni àwọn Abdulsalam bẹ́ẹ̀ ni àwọn Zik àwọn Awólọ́wọ̀ àwọn Bọ́lá Ìgè bẹ́ẹ̀ ni àwọn Ọ̀ṣọ́bà ẹ lọ wọ àwọn Sanwó-Olú nǹkan tó sì máa gbẹ̀lú sọ yìí Sanwó-Olú máa ju Sanwó-Olú lọ nǹkan tó ń kójọ yìí kò lè jèrè ẹ̀ tó máa tó kú kò lè ṣe 70 hallelujah nítorí pé ojú wa ni ó rí gbogbo ẹ̀ kẹ́tọ́ lọ débẹ̀ ti rí gbogbo ẹ̀ kì í ṣe tipá kì í yàfipá ṣe irọ́ ti pọ̀ jù ká máa tọ́ ọmọ dáríjì ẹ̀ṣẹ̀ ni Ọlọ́run ò jẹ̀bi lórí ọ̀rọ̀ Nàìjíríà lórí Tinubu Ọlọ́run ò jẹ̀bi ṣé tí Tinubu ò bá wọlé ṣé Òbí la fẹ́ gbé fún Òbí tí ò ní school site Òbí tó ń ṣe drug Òbí tó kó wà Anambra tó ṣe kí ni tó lọ kọjá account Fidelity Bank tó fi ba yẹ wa jẹ́ ayé Fidelity Bank máa bàjẹ́ lọ́dún yìí mo ti sọ fún ìdẹ́lẹ̀ ibẹ̀ náà kó gbogbo ẹ̀fà mọ́ sí Fidelity Bank bẹ́ẹ̀ tó ní ẹlúmẹ́lò ó máa bàjẹ́ láti ọpọlọ ó kàn máa sùn kò ní lè sọ̀rọ̀ mọ́ torí pé ó ti súnmọ́ wa àti Jimodia gbogbo wọn wà bẹ́ẹ̀ Dani Mokwede gbogbo wọn máa ṣe kí ni wọ́n máa ṣẹlẹ̀ yà ọdún yìí ni Malachi 3 verse 18 olódún ìlàwọ̀ tó mọ ìyàtọ̀ láàrin onígbàgbọ́ àtẹ̀ntì ìgbàgbọ́. Wọ́n tó dára fún yín Malachi 1:1 to 8 Malachi 2:6 to 10 Malachi 3:10 to 14 Malachi 1:1 to 8. Then when you look at the book of Job 3 from 10 to the end, then Job 4:1 to 5, then Job 23:1 to 4. Then when you look at the book of Job 17, then come back to the book of Psalm 50 verse 10. Hallelujah. Àwọn aláṣẹ, àwọn alájálè, àwọn aláfẹ́yàwó oníyàwó dáníyàwó wa, ẹ wá pè wọ́n ní ìyá ṣe mí lóore, ìyá dẹdẹ búlà, ìyá gbẹnu sóògì, ìyá rádaràdá. Ó tẹ̀mọ̀ pé ṣe ló jágbà. Tẹ bá wo àwọn Kristo kò tiẹ̀, ìyàwó oníyàwó náà fi ṣara ní ní. Tẹ tó bá wo àwọn girl, tó bá wo bàtà Adébóyè wà ní University of Lagos. Obìnrin kan ọjọ́ kan ni nígbà tó wà bẹ́ẹ̀ ó wá bọ́ṣọ̀ yẹn lọ́wọ́ nù rìdíìmù lọ kò dẹ̀ tí yí padà bẹ́ẹ̀ tó bá wọ ẹni tó ní mountain of fire ó ló ń ṣe deliverance fún àwọn obìnrin kan máa ṣì ní ilẹ̀ òun nìkan ló máa wà ń bẹ̀ ó fẹ́ deliver láti inú ojú ara wọn dé ta ẹjọ́ níbo là ń lọ ìlú yìí náà ni ìlú yìí làwọn bá sọ fi ríyàn mọ́lẹ̀ tẹ́ bá wọ Ayọ̀rìndé mú sẹ́kítì rẹ̀ ó rì sínú pẹpẹ káwọn èèyàn lè pọ̀ obìnrin ẹ̀ ló wà tẹnumọ́ dáàdì ẹ̀yin lẹ kọ́kọ́ mi aago 9 alẹ́ àná ló ti wá sọ́dọ̀ ní àdẹ̀ tí wá rí nígbà tó dẹ̀ máa tu wọ́n ló kú ẹ̀ nínú pẹpẹ hallelujah ìlú yìí náà ni bẹ́ẹ̀ jẹ́ bí ìlú yìí náà ni Babangida ti gba Mamman Basa tó jẹ́ bestman yẹ irúṣẹ́ wo ni wèrè gbà irúṣẹ́ wo ni Babangida gba ẹlẹ́nu dábì tàbí táwọn bàbá àtìyá ẹ̀ ló lóun pa bestman òun kó lè di civilian president ebi ìlú iná ti ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ó ń rèé
ẹ̀jẹ̀ aláìṣẹ̀ láti tọ́lẹ̀ ẹ̀yin náà tẹ̀lé wá jòkó sí tẹ́ ń wò kùdà tẹ́ ń wo fídíò láti inú yàrá ẹ mọ iye girlfriend tẹ́ ti bá sùn tẹ́ ti fi gbòkàn náà eléyìí tẹ́ fẹ̀yìn ẹ̀ ti fẹ́ǹsì eléyìí tẹ́ dáàbò múlẹ̀ sí bọ́nẹ̀tì mọ́tò àwọn eléyìí tẹ́ bá sùn ní omi àwọn eléyìí tẹ́ gbé lọ sí kí ló dé tàbí rí báyìí kí ló dé tàbí jẹ́yàn burúkú títí lọ dénú church ká má béèyàn gidi ń bẹ̀ ọ̀rọ̀ owó ṣáá àmọ́rí ìbá àkúkọ́wọ́ ti pé Nàìjíríà yìí náà láti rí pásítọ̀ 48 hours with Christ Jésù tí ò mọ̀ kò mọ̀ Jésù kò rí Jésù rí ó dẹ̀ fi Jésù parọ́ 48 hours with Christ. Come and join me in Ifo. Come and join me in Redeem. Come and join me. Open heaven. Open heaven. Open heaven. Open heaven. Open heaven. Adébóyè níbo ló ti ló lè. Ẹ jẹ́ kó tó bá wà lọ́dún ẹ̀bùn tí ó kù. Ṣùgbọ́n ilẹ̀ máa open Adébóyè sí o. Torí ó fẹ́ àìdí ọ̀dà fún open heaven. Ó yẹ kí ilẹ̀ wá open fún òun sí. Nọ̀nì kó lè wo bó ṣe rí. Kádébóyè pariwo open ground. When you look at the book of Numbers 14, Numbers 16, Numbers 12, then Numbers 23, from verse 10 to 21. Nígbà tí kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ Bálámù lè sọ̀rọ̀ bí èèyàn, ẹ jẹ́ ká rántí pé àwa láṣẹ. Àwọn olórí wa ló ṣe kí ni ló ti ṣẹ̀, àwọn ọba ìlú wa ló ti ṣẹ̀, Ifá kọ́ ló mú Aláàfin o, Ifá kọ́ ló yan ọba of Lagos, Ifá kọ́ ló yan Elégùṣì Ifákọ́ ló yàn ó Náírà ló yàn ó Tinubu ló yàn ó gbogbo eléyìí ó àwọn ọba rò pé ọba Abẹ́òkúta kẹ́kẹ́gbẹ̀ yìí Ifá ló yàn ṣùgbọ́n tó lè bá ti lọ́ọ́ rí dọ́là ló máa yàn hallelujah. ẹ̀yin èèyàn ṣe gbọ́ nǹkan báyìí látẹnu Prophet Tibetan káàtì ẹ̀ kọ́kọ́ gbé ọ̀rọ̀ ìran rírí gan tì sẹ́gbẹ̀ẹ́ kan níbo là ń lọ gan lórílẹ̀‐èdè yìí pàápàá especially àwa youth kí la fẹ́ sọ orílẹ̀‐èdè yìí dà tó bá yá a sọ wípé àwọn àgbàlagbà olóṣèlú ò fún àwa youth láàyè láti lè ṣèjọba ẹ wo irú opportunity tí àwọn youth kọ̀ọ̀kan rí ẹ wo bí wọ́n ṣe ń misuse ẹ wo irú Yàyà Bello tó di gómìnà at age 41 ẹ kàn ń ṣe great opportunity nìyẹn fún un láti lè tún àwọn nǹkan tó ti bàjẹ́ lórílẹ̀‐èdè yìí ṣe fọ́jọ́ ọ̀la àwọn tó tún ń bọ̀ lẹ́yìn àmọ́ wọ́n tún máa túbọ̀ ba nǹkan yẹn jẹ́ ni ìgbà wo la ṣì gbọ́ ti kéèzì Minister for Humanitarian Affairs ìyẹn Betta Edu ẹ tún wo nǹkan tí Yàyà Bello náà ṣe ẹ wóoru disgrace tó mú wá bá youth lóòótọ́ àwọn àgbàlagbà nú àwọn olóṣèlú yìí àwọn náà bẹ̀rẹ̀ gbogbo corruption yìí bọ́ ǹjẹ́ ṣó wá yẹ kí àwa youth tán fún l'opportunity kéékèèké ṣó yẹ káwa náà máa dákun ìta bá ń sọ pé kò dá láti yẹ jẹ́ kò yẹ kẹ́yìn kan kẹtún wá máa bà á jẹ́ ẹ wò títí dìgbà míì tátùjọ máa pàdé lórí ìkànnì DigiNaija yìí ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lójú ìwòran yín ẹ like ẹ comment kẹ́ sì máa pín fọ́nrán kó máa lọ káàkiri